Olújàre ṣẹ̀wọ̀n o ẹ̀wọ̀n. Ọba Olújàre of Ìjàre ní Ondo State fi ẹ̀wọ̀n ọdún 3 wọ́n fi gbára pẹ̀lú iṣẹ́ àṣekára. Kò ń ṣàwọn nìkan o àtàwọn olóyè wọn. Ìlú Amẹ́ríkà ni wọ́n sì ti wá. Wọ́n fi ra wọn jọba lójijì ní ìlú Ìjàre láìsí ọwọ́ àwọn afọbajẹ ń bẹ̀. Ṣùgbọ́n báyé bá yín sọ̀rọ̀ yìí òun fúnra lára àti àwọn olóyè tó kírètì ẹgbẹ́ ẹ̀ tán fún ní sọ́pọ́ọ̀tì wọ́n ti wà ní kálọ̀ àwọn ọlọ́pàá. Ẹ̀wọ̀n rèé o ẹ̀wọ̀n. Self-styled monarch orders arrested over illegal installation in Ondo State. The Ondo State Police Command has apprehended a man, Adekolajo Aladeseyi, who is accused of illegally crowning himself as the Olujare of Ìjàre, a town located in the Ifedore local government area of the state. Aladeseyi's self-proclamation as the monarch has sparked controversy as it was made without the consent of or approval of the royal family and kingsmaker in the community. Etigbo. Ó fi rẹ̀ ìjọba láìsí ọwọ́ àfọbàjẹ́ kankan àbí àwọn olóyè tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó kàn déédé kó owó láti Amẹ́ríkà ló bá lọ Nàìjíríà ló lọ pín owó ló bá recruit àwọn youth ló ní kán máa dá wàhálà lẹ̀ kán máa ná àwọn olóyè kán máa dà ìlú rú ló bá kó dọ́là fún wọn. Ẹ bá mi bèrè ló náà ní dọ́là tó máa fún wọn. Along with Aladeseyi, 4 other individuals believed to be involved in the unauthorized installation process were also arrested. The controversial act is said to have been carried out despite opposition from key figures in the community who are responsible for the selection of the town's monarch. The Olujare's too, which is a prestigious first-class traditional title, became vacant 4 years ago after the passing of Ọba Adebamigbe Oluwagbemigun Kokotiri II. Since then, the community has awaited the selection of a new ruler, but the process has been marred by disputes and claims of irregularity. Confirming the arrest, the State Commissioner of Police, Olutokunbo Afolabi, disclosed that the suspects were apprehended on the orders of the state government. Afolabi emphasized that the installation ceremony carried out by Aladeseyi did not receive legal recognition from either the local government or state authority. This action was necessary to maintain peace and prevent a potential breakdown of law and order in the community, Afolabi explained. The suspects' conduct was unlawful and their action could have resulted in violence. The commissioner further stated that the suspects will face charges in court once investigations are concluded. In the wake of the incident, some members of the royal family and kingsmaker in Ìjàre have distanced themselves from the self-styled monarch installation, asserting that the proper procedure were not followed. Ṣẹ́ǹgbọ́. Ṣẹ̀tẹ̀ráyé. Ṣẹ̀tẹ̀ráyé. Ìlú Ìjàre ló ti ṣẹlẹ̀ o. Ọba Adekolajo Aladeseyi, ìlú Amẹ́ríkà ló ń gbé. According to information, wọ́n ló wà lára àwọn ọmọ oyè tó yẹ kí wọ́n tó ń du oyè orí àpèrè Olújàre of Ìjàre ní Ondo State. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ìjàre ní Ondo State, gbogbo ẹ̀yin ìdílé afọbajẹ, ẹ̀yin olóyè tí ẹ fọwọ́sowọ́pọ̀ tí ẹ gba òtítọ́ láàyè láti má ṣe fi orí àpèrè Olújàre kí ẹ tà ní dọ́là. Torí tó bá pẹ́ gba dọ́là lọ́wọ́ ẹ̀ ni gbogbo eléyìí ariwo yìí ò ní jáde. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣe wá àwa tá wà labroad? Ẹ̀yin brothers wa tó wà labroad ẹ bí calm down. Ẹ ń bojú àwa tá wà labroad ẹ ń bojú wa jẹ́. Ẹ yẹra fún ọba jíjẹ nílẹ̀ Yorùbá mọ́ níbi tá a bá dé. The same ọba Adekolajo yìí bí ataṣe sọ. Ìlú Amẹ́ríkà ló tẹ̀dó sí. Wọ́n ní wọ́n ti yan àwọn ọmọ oyè káàkiri oníkálùkù ìdílé tí wọ́n ń jẹ ọba. Wọ́n ti choose ọmọ oyè. Òun náà wà lára àwọn orúkọ tí wọ́n choose. Ṣẹ̀dẹ̀mọ̀ ibo ní processing 1 stage, 2nd stage, 3rd stage. The last stage tó kù sí tí Ifá tó máa wá dá Ifá tán fi yàn. Ó ní àwọn mẹ́rin tó ti tí gbogbo stages tó ti go through. Àwọn mẹ́rin ni wọ́n wá mú. Final stage náà wà sìn. Tí Ifá máa wá choose èèyàn kan láàrin àwọn mẹ́rin. Kẹ́ wá wo the funnest part of it. Láàrin àwọn mẹ́rin tí ó kù sílẹ̀ tí Ifá máa yàn èèyàn kan láàrin wọn tá jọba.
the same ọba Adékọ́lájọ tó fi ra ìjòyè tó dá wàhálà lẹ̀ ní ìlú Ìjàrẹ́ tí ó fẹ́ lọ sí tó ń ṣe ẹ̀wọ̀n tó fẹ́ ṣe ẹ̀wọ̀n ọdún 3 sìn ó wà lára orúkọ ẹ̀ wà lára àwọn orúkọ mẹ́rẹ̀ẹ̀rin ẹ bá mi bèrè bí yóò náà ní ifá ìbámu o bọ̀ kí ló ń ṣe wá kí ló dé tí àwa ọmọ Yorùbá tá a wà tó yẹ pé a wà nílẹ̀ bàbá wa kí ló jẹ́ pé àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́ kí ló dé tó jẹ́ pé àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwọn òyìnbó tí wọ́n ti ta baba ńlá baba wọn sóko ẹrú Cuba Haiti Amẹ́ríkà gbogbo ẹ̀ àwọn ń tú àṣà èdè ìṣe iṣẹ́ ẹ̀sìn gbogbo nǹkan Yorùbá pátápátá làwọn ń túnṣe àwa ń bàjẹ́ ó yẹ kójú ti àwa méjèèjì ó yẹ kójú ti gbogbo wa yìí sìn what is the meaning of this ibẹ̀ ni kankan là ń lọ ibẹ̀ ni kankan là ń lọ ó wà lọ́dọ̀ ọba Olújàrẹ́ yẹn báyìí tó rófìrà ìjẹ pẹ̀lú àwọn olóyè tó fọwọ́ ara ẹ̀ ṣùtì tó rán ló wá dé ó kó dọ́là ó pín fún gbogbo ó kó àwọn yúùtù kan mọ́ra ó fún wọn $1 ó wá ní kó máa become a nuisance ní city kó máa dá wàhálà lẹ̀ kó máa ṣe oríṣiríṣi báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọba Adékọ́lájọ ó ti wà ní kálọ àwọn ọlọ́pàá o àtàwọn olóyè ẹ̀ 4 gbogbo àwọn afọbajẹ Ìjàrẹ́ àti gbogbo ìdílé ọmọ olóyè pátápátá gbogbo wọn ti sún sẹ́yìn pé wọn mọ kankan nípa nǹkan tó ṣe ó nìkan ló dá ṣe tó ẹ̀yin ẹbí Adékọ́lájọ ẹ kú àfojúbà ẹlẹ́wọ̀n nínú fámìlì yín àwa ti sọ fún yín kẹ́ stop ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ni kankan là ń lọ ṣé o ti gbọ́ Òṣùpá ti pariwo síta o bàbá ní irọ́ ni o ó ní gbogbo ilé ìtẹ̀kọ̀ ń dúnkokò mọ́ Ọ̀túnba Fìdípọ̀ Tẹ̀mọ́lẹ̀ K1 the ultimate ipe ó ṣe ẹ̀sìn 3 ó ló ní fápọ́n bílé lòun òun kọ́ ifá òun dá ifá wo wá gbọ́rọ̀ fúnra Ìjàrẹ́. So gbogbo bí tí mo bá wà nílẹ̀ Áfíríkà ni mo máa ń wá lọ mo dídí láti mo mọ̀ fẹ́ mo lọ kọ́ ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo ìmọ̀ tó wà nínú ẹ̀ ni mo ń yọ tí mo fi ń kọ́ àwọn èèyàn ní ọgbọ́n torí pé ìtàn pọ̀ ní fagàn láti káwọn èèyàn lọ́gbọ́n gbọ́ tí wọ́n bá rí mi ti máa ń recite odù fáwọn àgbà odóògùn ni o babaláwo ni o apá ẹ̀ tó bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ikú ni o tó bá kí ẹkú ni o tó bá rànjú mẹ́wàá tákìtì o gbogbo àkọ́ bẹ́ẹ̀ náà máa ń sọ ṣùgbọ́n ìmọ̀ lèmi wà káàkiri Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kéèyàn wá ìmọ̀ láyé ìgbà náà China ló jìnnà jù ó ní kó jẹ́ ilẹ̀ China gan-an nìmọ̀ wà kéèyàn wá lọ síbẹ̀ so I believe in exploring all avenues tí yóò ti lè extract wisdom you understand because ìmọ̀ dá gan ìmọ̀ máa ń jẹ́ káwọn èèyàn máa pọ́nyàn lé tó bá nínú owó àti ìmọ̀ ìwò ni mo fẹ́ ìmọ̀ ni máa mú torí pé tó lówó lọ́wọ́ tó bá yá owó ẹ̀ máa tán pẹ̀lágọ̀ onímọ̀ yẹn á máa àwọn èèyàn máa wá díẹ̀ rẹ̀ tó bá yá ìmọ̀ yẹn á padà dówó wọn á máa rà mọ̀ yẹn lọ́wọ́ ẹni tó bá padà dówó torí ìmọ̀ tí mo fẹ́ràn yẹn làwọn èèyàn mọ̀ pé ìmọ̀ tí mo fẹ́ràn ló jẹ́ kí n máa lọ ṣe tún ro nǹkan míì most people dẹ̀ mọ̀ pé mo láyọ̀ ọkọ̀ gan mo ní ayọ̀ ọkọ̀ torí mo believe pé gbogbo nǹkan tí téèyàn bá náwó sí tọ́wọ́ ẹ̀ bá tó Ọlọ́run fún mi. This was paying homage to the Yoruba culture and the women who paid honors to a deity. They wore white because it represented transformation and spirituality. I think that's where I am right now because I'm at peace. I fought for the peace that I found now. I feel like I'm in a transformation from the old me to a new me. Can't explain it. It's just a overwhelmingly feeling of peace. Bàmí Olúfimọ́ wọn mátàgbà mọ́lẹ̀ wọn Òṣùpá ọba orin Sàrídọ̀ pàápà ọba orin bàbá ó ga jù so 3 lọ́kàn lẹ́yìn náà ó ti wá lẹ́tìkẹ́ gan ni ọ Saheed Òṣùpá Saheed mùsùlùmí mo dẹ̀ rí yín ní ṣọ́ọ̀ṣì àìmọye àwọn tẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì fún gan o àìmọye àwọn churches tẹ́ máa fún ní baba ńlá support o bẹ́ẹ̀ tún ṣe wá fẹ́ nara yín sọ wípé ẹ̀yin ò lọ kọ́ ifá wípé kẹ́ ẹ fi ṣiṣẹ́ ẹ fẹ́ kọ́ ifá nítorí wípé
ọgbọ́n ìmọ̀ òye ó ń bẹ nínú àwọn odù ifá tí ó ń jáde nínú orin ó máa ń fún yín ní inspiration ó máa ń jẹ́ kẹ́ mọ̀ nǹkan Yorùbá pèsè a ní Yorùbá ti dùn jù mo ní àwa ní ògo ẹwà adúláwọ̀ bí mo yẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òyìnbó ń dá ifá ibẹ̀ ni wọ́n tó jọmọ Yorùbá ló ti máa sọ ẹsẹ̀ mi ò fàyè gbà ìródè ní tá ẹ bá rí kìrìsìtẹ́nì kankan níta mùsùlùmí tá a sọ pé àwọn tó ń bọ́ síta tó sọ pé àwọn kẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta 3 in 1 àwọn ṣe ẹ má ṣe kinní kan irọ́ ni àbòsí ni ẹ má bínú ẹ̀yin mùsùlùmí mi ẹ̀yin lẹ má tètè bọ́ síta tẹ má kọ̀ndẹ́mù wọn torí a rí gbogbo nǹkan tẹ fi ojú bàbá Wàsíù K1 The Ultimate tẹ fi rí nígbà tó sọ wípé CCC Celestial tọkàntọkàn òun làwọn ẹni ìjọ tó bá ti dàgbà tó bá ti dògbò kán má lọ kírun fún wọn wọn wá ti ní kò ní rọrùn wọ ẹ sọ pé kán má sọ̀rọ̀ kán má lọ Mẹ́kà mọ́ kán má ṣe gbá mọ́ kán má ṣàwò kí lẹ wá fẹ́ sọ fún Saheed Òṣùpá ọba orin báyìí sìn nígbà táwọn fúnra lára wọn ti wá sọ síta wípé àwọn ò kọ́ ifá pé wọ́n fẹ́ lọ fi ṣiṣẹ́ wọ́n kọ́ ifá fún àǹfààní ara wọn nǹkan máa rújú kò sáré ṣe kiri yẹn eléyìí tó kọ̀ máa sáré lọ sọ wípé máa pe bàbá mi dá ifá yẹ kúkú sáré lọ bá mi wò wá nulẹ̀ ṣé kò dáa ojúlówó ọmọ ọkọ ni torí iṣẹ́ ayé náà gbé dání wọn ò sálẹ́nu wọn ò sàpò ìyàkọ́ ni máa ṣe ra ẹ kò lóun bílífù kan lè sọ wípé you are this tóró fẹ́ gùdù lójú àwọn àgbáyé káàdé máa wá wo majority àwọn mùsùlùmí àwọn ṣéyíkì tó wà lọ́nà láì tán ṣẹ̀sìn tán láwọn ṣẹ̀sìn tán wọ́n máa gbogbo nǹkan náà máa ń kọ̀ndẹ́mù láyé ìsìn báyìí sìn wọ́n fẹ́ lè sọ wípé tí ìyàwó àtọkọ gan bá kiss aráàmù ni nínú ṣàríà gbogbo nǹkan báyìí wọ́n ní tó bá ọ́dà fún nǹkan lọ́nà láì nínú ṣàríà aráàmù ni ṣàríà ò fàyè gbà kí lẹ wá fẹ́ sọ fún Saheed Òṣùpá nísìn ó ní ọgbọ́n ìmọ̀ òye ó wà nínú odù ifá ní inú àwọn odù ifá yẹn náà ti máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń sọ jáde ìwọ tó bá dẹ̀ gbọ́ Yorùbá nínú tó gbọ́ níta tó mọ ohun tó mèdè Yorùbá tó bá lísì sí orin Òṣùpá gbogbo nǹkan tó rújú nínú ayé ẹ̀ wá máa rí straight ni ògidì ọ̀rọ̀ ní ògidì ọmọ Yorùbá ní orin Sàrídàn Pápá King Òṣùpá Saheed ọba orin wọn ògidì ọmọ Yorùbá ló lè yé torí kò sí àgbọ́dànù bẹ́ẹ̀ àgbọ́ṣe òun lórin wọn bàbá ti wá jẹ́ ká mọ̀ wípé ifá ló fún wọn ní inspiration yẹn ló mú kinní yẹn jáde lẹ́yìn kan wá sọ wípé ìwọ tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti lọ ṣe ìṣẹ̀ṣe ẹ̀yọ ó ṣe mùsùlùmí nìyẹn ẹ jókòó síbẹ̀ àwọn tó ń sọ bẹ́ẹ̀ fúnra lára wọn gbogbo nǹkan ìṣẹ̀ṣe báyìí wọ́n wà máyà ni o ìwọ jókòó síbẹ̀ kó máa lísì sí wọn online ṣe ráyé wa àbẹ́ẹ̀rí bó ṣe ń jó àbẹ́ẹ̀rí ní Kúbà àbẹ́ẹ̀rí Ọ̀ṣun Òṣogbo wa ṣebí ìkan lára àwọn celebrity Hollywood tó máa ti fíìmù ní Hollywood l'Amẹ́ríkà ó lòun wo píṣẹ̀ tó ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tó ń sọ omi ó bìlíìfù ní oore yèèyé o wọ́n ṣé kò fi wù ẹ́ ṣé ìjẹ́ Yorùbá gan bó ṣe ń gbọ́ tó ṣe sọ̀rọ̀ yẹn ṣé kò wù ẹ́ torí ohun èmi ibẹ̀ làwa tá a dúró tì kò jọ wá lójú níṣẹ́ là ń bàjẹ́ kódà mo gbọ́ wọ́n ní àwọn ọmọ Yíbò lẹ́gbẹ́ Ọ̀ṣun Òṣogbo fún nísìn ẹ pẹ̀lẹ́ ti yín Yorùbá kọ́kọ́ lọ gba tíkẹ́ẹ̀tì àti àṣẹ lọ́wọ́ ọmọ Yíbò kó tó di wípé a ní access sí nǹkan baba ńlá baba tiẹ̀ ẹjọ́ láàrin ọmọ Yorùbá àti Yíbò ta ló yẹ kó wá gbàṣẹ kó tó ní access síbẹ̀ ṣe rí bá ṣe bayé jẹ́ tá a bọ̀run ṣe jẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan Yorùbá àsọdì lódì torí àǹfààní ara wa kò sì tí ì pẹ́ ẹni tó gbẹ́kọ̀ tó tí ì gbẹ̀jìn ẹni tó kó sínú òtí kan lápá débi tó máa kán lẹ́sẹ̀ àṣìyé sì wà fún ìwà àtẹ̀mí láti tọ́mọlúàbí wa ṣe láti fi ògo adúláwọ̀ àwa Yorùbá ní ògo ẹwà adúláwọ̀ àgbáyé onílẹ̀ náà ṣetán láti fi wá hàn nǹkan tá a fi jẹ́ iyebíye lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run fẹ́ fi wá polongo fún gbogbo àgbáyé kí wọ́n wá wo iṣẹ́ tí wọ́n ń pè ní òun Ọlọ́run tó wọn Ọlọ́run ṣe àwọn kan wà tó ń yọnu sí tán pátápátá Yorùbá ni wọ́n ń pè ẹ̀yin kan wá ní irọ́ ẹ̀ nígbà torí pé ọmọ àlè lẹ́jẹ́ láàrin wa dárí pé ó sọ Yorùbá kò mí ìwípé ọmọ Yorùbá ni ó lè kọlà kó jórí dínà ọmọ àlè gbogbo kíní àṣírí ti tú àìmọye ẹni tó kọlà tó ń wùwà ọmọ àlè àìmọye ẹni tí ò kọlà tó ń wùwà ọmọ ọkọ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká tú ilẹ̀ bàbá wa ṣe
ṣé o ti rí pé Olújàre báyìí fi ẹ̀wọ̀n ọdún 3 jura torí mi ò fẹ́ kí fídíò igun jù ní o gbogbo kíní right up ẹ̀ ó wà káàkiri lórí Google ó wà lẹ́ǹbì pẹ̀lú gbogbo lẹ́tà láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti ọ̀dọ̀ àwọn aráàlú láti gbogbo ẹ̀ lọ sí court everything court letter gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀. Olújàre ṣẹ̀ṣẹ̀ láti Amẹ́ríkà ó kúrò l'Amẹ́ríkà ó kówó dọ́là ó lọ fi dá wàhálà lẹ̀ ó fi rẹ́ ìjọba ojú yín máa bó ẹ̀yin Ìjàre ní Oǹdó ẹ má gbà fún wọn ẹ jẹ́ kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún 3 kó inherit orúkọ burúkú sínú profile family ẹ̀ kó máa wà ń bẹ̀ forever eléyìí máa jẹ́ àwòkọ́ṣe fún ẹ̀yin tó kù à ń bá yín sọ ẹlẹ́ẹ̀ní gbọ́ kò sí wàhálà ọba tó bá fẹ́ kórúkọ ń bàjẹ́ kó inherit ìbànújẹ́ sínú family ẹ̀ ó yá sorí kóríkó sorí gbé kó ṣìwàwù lórí àpèrè kó wá wò bóyá ọmọ amú àbọ̀ ní mú ẹ àwa wà adúró tán ni o bẹ́ẹ̀ ni ọba kó ba nílẹ̀ Yorùbá tó bá try láti hùwà ìdá kó o ti mọ̀ wípé a máa pariwo orí àpèrè ẹ ní jẹ́ tán orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kòwé kó ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ Kòwé ó ní mò ń jẹ́ mú ọ̀tẹ̀ kúrò kó fi àbòsí kúrò bá mi support brand mi ẹ̀yin tẹ́ ti bá mi like tẹ́ subscribe mo gbé fún yín tán mi ní fi yín ṣàwátì ìwọ tó ti ṣe what are you waiting for ó yá bá mi drop comment ẹ ṣé ìlú ẹ̀ Ìjàre ni ṣé o mọ máa yìí l'Amẹ́ríkà jẹ́ ká pàdé níbi comment section má gbàgbé láti bá mi share fún gbogbo ọmọ Ìjàre pátápátá ire o ire kàbìtì greatest Yorùbá land great.